kalẹ̀ ìròyìn lẹ́kùnlédè sojú ìròyìn láti lè ṣe ti Ìjẹ̀bú-Òde Adétóyè Adégbèmí lórúkọ níròyìn ẹgbọ́ ìròyìn náà lẹ́kùnrẹ́rẹ́. Ìgbìmọ̀ ilé asòfin ìpínlẹ̀ Ògùn ti bẹ̀rẹ̀ ìwádìí lórí iṣẹ́ àtúnṣe tó ń lọ lórí ojú ọ̀nà márosẹ̀ Èkó sí Abẹ́òkúta nípa bíbéèrè lọ́wọ́ iléeṣẹ́ tó ń rí sí iṣẹ́ ọ̀nà àti ohun amáyédẹrùn ìpínlẹ̀ náà pé kí wọ́n pèsè àkúnya àti iye owó tí wọ́n ti fi ṣe iṣẹ́ náà títí di àkókò yìí. Àwọn asòfin nígbà tí wọ́n ṣe àyẹ̀wò ìpínyà ìṣúná àti àmì ọdún fi ti ẹ̀ka iléeṣẹ́ náà tọ́ka sí ipò iṣẹ́ náà gẹ́gẹ́ bí àrọ́pà fún àǹfààní àwọn aráàlú ní báyìí tí kìí ṣe èyí tí wọ́n ṣe tán eléyìí tí wọ́n ṣe ìlérí rẹ̀ fún ọmọ orílẹ̀-èdè yìí. Ẹgbẹ́ ẹ̀kan ìròyìn náà láti Ẹniyẹmí Dálímọ̀. Àwọn aṣòfin yìí nígbà tí wọ́n ń ṣe àyẹ̀wò sí ètò ìṣúná àti bí ilé iṣẹ́ ẹ̀ka ètò ìlera nípìnlẹ̀ Ògùn àti àwọn ilé ìwòsàn gbogbo tó wà nípìnlẹ̀ yìí ṣe lo àwọn owó tí wọ́n yà sí ẹ̀ka náà sí ni wọ́n rọ̀ wọ́n láti túbọ̀ ṣiṣẹ́ dáadáa láti lè mú ìlera tó kójú owó dé bá àwọn èèyàn ìpínlẹ̀ Ògùn jákèjádò ìpínlẹ̀ yìí. Alága ìgbìmọ̀ lórí ọ̀rọ̀ ètò ìlera nílé ìgbìmọ̀ aṣòfin tìpínlẹ̀ Ògùn Wahab Haruna àti àwọn aṣòfin mìíràn ni wọ́n rọ iléeṣẹ́ ètò ìlera láti túbọ̀ ṣe déédéé sí i nínú iṣẹ́ tí wọ́n yàn láàyò kí wọ́n sì rí i pé àwọn owó tí ìjọba yà sí ẹ̀ka náà ni wọ́n lò láti lè mú ìdàgbàsókè dé bá ètò ìlera nípínlẹ̀ Ògùn. Alákòóso ètò ìlera nípínlẹ̀ yìí Dókítà Tómi Kókà ń ṣàlàyé pé ìjọba ìpínlẹ̀ Ògùn pẹ̀lú àjọṣepọ̀ ilé ìfowópamọ́ àgbáyé ni wọ́n ti mú àgbéga dé bá àwọn ilé ìwòsàn bíi márùndínlọ́gọ́rin ìjádò ìpínlẹ̀ yìí láti lè mú kí ètò ìlera tó pójú owó dé bá mùtúmùwà. Ìgbìmọ̀ lórí ọ̀rọ̀ iṣẹ́ òde eléyìí tí ọ̀nàrẹ́bù Adéyanjú Adégòkè darí rẹ̀ nílé ìgbìmọ̀ aṣòfin yìí nígbà tí wọ́n ń ṣe àyẹ̀wò fínífíní sí ètò ìṣúná ẹ̀ka iléeṣẹ́ òde nípínlẹ̀ yìí ni wọ́n ní kí iléeṣẹ́ náà fi àlàyé lẹ́kùnrẹ́rẹ́ lórí owó tí wọ́n yà sọ́tọ̀ fún ti àtúnkọ́ ọ̀nà márosẹ̀ ti Èkó sí Abẹ́òkúta tó sì dé Abúlé Ẹ̀gbá. Bẹ́ẹ̀ ni wọ́n kọminú gidi lórí bí àwọn agbaṣẹ́ṣe ṣe ń ṣe iṣẹ́ tí wọ́n gbélé wọn lọ́wọ́ káàkiri àwọn ẹkùn ìdìbò àti àwọn ibi tí àwọn aṣòfin yìí tí wọ́n ń ṣojú fún káàkiri ìpínlẹ̀ yìí. Iléeṣẹ́ náà tí akọ̀wé àgbà iléeṣẹ́ yìí ṣojú fún ni wọ́n ṣàlàyé pé àwọn tí ń lo ètò ìṣúná tí wọ́n yà sẹ́ka náà dáadáa láti lè fi mú ìdàgbàsókè dé bá àwọn ohun amáyédẹrùn nípínlẹ̀ yìí. Wọ́n sì jẹ́jẹ́ pé gbogbo àwọn agbègbè tí àwọn aṣòfin yìí ti tọ́ka sí ni àtúnṣe yóò dé bá láìpẹ́. Yẹmí Dálímọ̀ ló jábọ̀ ìròyìn. Ayẹyẹ náà ni ó kún fún ayọ̀ ohun ìdùnnú nígbà tí àwọn ẹbí ọ̀rẹ́ àti àwọn èèyàn jàǹkànjàǹkàn péjọ láti bu ọlá fún akọni ọkùnrin ni Awọ́nlé Babátúndé Àṣàyè ẹni tó pé ọmọ 70 ọdún lórí èèpẹ̀. Súnmisọ́lá Adénúgà bá wọn péjọ síbi àjọyọ̀ náà tí ọ̀pọ̀ ènìyàn ṣe àpèjúwe ọjọ́ náà gẹ́gẹ́ bí àṣeyọrí aláìlẹ́gbẹ́ lórí ìgbésí ayé wọn. Ẹgbẹ́ ẹ̀kún ẹ̀rí náà látinú Michael Kadri. Àwọn àlejò bẹ̀rẹ̀ sí dé pẹ̀lú ìdùnnú bí ayẹyẹ ọjọ́ ìbí 70 ọdún tí Wọ́nlé Babátúndé Àṣàyè bẹ̀rẹ̀ pẹ̀lú ìkíni tí orin ìlú àti ijó sì tẹ̀lé track up. Àwọn ará ọ̀rẹ́ àti ojúlùmọ̀ yọ ayọ̀ pẹ̀lú ọlọ́jọ́ ìbí nígbà tí wọ́n wọlé tí ìwọlé rẹ̀ sì jẹ́ àrà ọ̀tun. Alága ayẹyẹ náà Ọ̀túnba Wálé Fákọ̀yà nínú ọ̀rọ̀ rẹ̀ bọ́lá fún ọlọ́jọ́ ìbí náà fún ìjọ́lísítọ̀ rẹ̀ nígbà gbogbo tí ó sì jẹ́ ẹni tó máa ń kó ẹ̀sìn mọ́ra. Ẹbí ará ọ̀rẹ́ fi ìdùnnú wọn hàn pẹ̀lú ìjẹ́rìísí tí ó ṣàfihàn ọlọ́jọ́ ìbí náà gẹ́gẹ́ bí onírẹ̀lẹ̀ ọlọ́gbọ́n àti olóríire. Dúpẹ́ pé Ọlọ́run yìí pé mi ò lo pọ̀ ọ̀sán gan. Mo dúpẹ́ pé kò ń ṣe pé súnmọ́ birthday là ń ṣe lénìí nítorí ìjìjà atẹ́gùn fẹ́ kò gbé wa lọ. Mo ń dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run tó dá ẹ̀mí ọkọ mi sí. Ṣẹlẹ̀ ní tó ṣojú ọ̀bí jẹ́ ẹ̀gbọ́n mi ọmọ ìyá mi ni òun ni mo tẹ̀lé èèyàn gidi ni ní ti pé ká kó ni mọ́ra ó kó ọyàn mọ́ra. A ní láti sọ fún wọn pé a lọ fún wọn gidigidi gan ni o. Olúwa túbọ̀ lọ́ra ẹ̀mí wọn lórúkọ Jésù. Èèyàn dáadáa ni dádì ọmọlúwàbí ní ilẹ̀ Yorùbá gbogbo àwọn ẹ̀bùn ọmọlúwàbí pátápátá ni dádì kó mọ́ra. Ó ní pẹ̀lú Surveyor Àṣàyè agbọ̀bẹ̀rẹ̀ surveying profession bí ìgbà kan náà kì í ṣe ìgbà kan náà rí èlé
èmi ṣe basic 18 basic 19 lòun. àwọn ọmọ náà fi ìdùnnú wọn hàn pẹ̀lú tí ó sì tún fi kún ìjẹ́rìísí ọ̀hún. lẹ́yìn ìwà àgbà náà ni wọ́n gbàdúrà fún ọlọ́jọ́ ìbí pé àjíǹdàrà yóò máa jẹ nínú ìdùnnú. ìyá àkàrà òyìnbó mú ayọ̀ ohun àjọyọ̀ bá àwọn ènìyàn tí wọ́n sì ya àwòrán pẹ̀lú ọlọ́jọ́ ìbí láti lè máa fi rántí ìgbà rere wọn pẹ̀lú àwọn olólùfẹ́ wọn. wọ́n fi ọpẹ́ fún ọlọ́run yìí pé òun pé àádọ́rin ọdún kì í ṣe gbogbo àwọn tí wọ́n bí 70 years ago yẹn ló wà ní orílẹ̀ ayé sìn ṣùgbọ́n pẹ̀lú oore ọ̀fẹ́ ọlọ́run ó dá wa sí ó pa wá mọ́ ká lè rí ọjọ́ òní láyọ̀ àtàlàáfíà ìdí nìyẹn tí àwọn ọmọ fi rò pé ó yẹ ká yọ̀ sí bàbá yìí lọ́rùn wọn tó ń ṣẹlẹ̀ gangan tí ẹ rí bí ilé nìyẹn. nínú ìdùnnú àti ayọ̀ ni ọlọ́jọ́ ìbí dìde láti fi ẹsẹ̀ rájò sí orin láti lè ṣe ń ti Ìjẹ̀bú-Òde. Michael Kadri ni ó ṣe àtúpalẹ̀ ìròyìn. ilé ẹ̀kọ́ Rauda Tansil Tahfiz and Arabic School eléyìí tó gbilẹ̀ sí Ilé Ifẹ̀ ni ó kún fún ayọ̀ àti ọpẹ́ nígbà tó ń ṣe ayẹyẹ ìparí ẹ̀kọ́ ìmọ̀ àlùkọ́ní ẹlẹ́ẹ̀kẹrin irú rẹ̀. ayẹyẹ náà ṣàfihàn àṣeyọrí aláìlẹ́gbẹ́ tí àwọn akẹ́kọ̀ọ́ jáde ilé ẹ̀kọ́ náà ṣe nígbà tí àwọn òbí ọ̀rẹ́ ará àti àwọn alẹ́nulọ́rọ̀ ọgbà ilé ẹ̀kọ́ náà péjọ láti ṣàjọyọ̀ ayẹyẹ àwọn ọmọ akẹ́kọ̀ọ́ náà. akọ̀ròyìn wa bá wọn pèsè síbi ayẹyẹ náà ẹgbẹ́ àtúpalẹ̀ ìròyìn náà síwájú sí i. àyíká ilé ẹ̀kọ́ Rauda Tansil Tahfiz and Arabic School ni ó kún fún ayọ̀ àti ìdùnnú bí ilé ẹ̀kọ́ náà ṣe ń ṣe àjọyọ̀ parí kíkọ́ àlùkọ́ní alápọ̀nlé eléyìí tó jẹ́ ẹlẹ́ẹ̀kẹrin irú rẹ̀. adarí ọgbà ilé ẹ̀kọ́ náà Ustaz Babawale Adeyemi nínú ọ̀rọ̀ rẹ̀ ó fi ẹ̀mí ìmoore hàn sí àwọn òbí fún ìgbárùkù tí wọn. ó sì kéde pé ìjọba ti fi ọwọ́ sí ọgbà ilé ẹ̀kọ́ náà láti lè ṣètò ìdánwò fún ilé ẹ̀kọ́ girama ìpele ìkíní. ọ̀rọ̀ òwúrọ̀ alákọ̀ọ́kọ́ ni pé káwọn òbí mọ̀ pé ọlọ́run bá ti kẹrun pẹ̀lú àwọn ọmọ táwọn ọmọ yẹn apààyà táwọn ọmọ yẹn tí wọ́n ti rí kọ́. ọ̀kan lára àwọn akẹ́kọ̀ọ́ jáde nínú ọ̀rọ̀ ìkíni káàbọ̀ rẹ̀ ó kí àwọn ará ọ̀rẹ́ ojúlùmọ̀ àti àwọn alẹ́nulọ́rọ̀ ọgbà ilé ẹ̀kọ́ náà. alága ayẹyẹ náà ọ̀jọ̀gbọ́n Ajíbóyè Shoaib Shittu Ọ̀ṣunlékè gbóríyìn fún àwọn òbí fún ìfarajìn wọn. ó sì tún tọ́ka sí ìpèníjà tí ó ń kojú ilé ẹ̀kọ́ náà lọ́wọ́ látàrí àìní ilẹ̀ fún ara wọn. ó sì jí ẹ̀bẹ̀ fún àtìlẹ́yìn àwọn tí Ọlọ́run ṣẹ́gi ọlá fún láti ṣe àtìlẹ́yìn fún wọn. láìpẹ́ jọjọ a nírètí àti gbélé nínú Ọlọ́run ọba pé iléèwé yìí ó máa gbẹ̀gẹ̀jigẹ̀ a máa ní ibùgbé tiwa. àlejò olùbánisọ̀rọ̀ ọjọ́ náà ìmáàmù àgbà fún ilé ẹ̀kọ́ fásitì Fountain University Alhaji Dr. Sirajideen Bakri ó bẹ̀rẹ̀ ìdúpẹ́ rẹ̀ láti ọ̀dọ̀ Ọlọ́run ó sì rọ àwọn akẹ́kọ̀ọ́ jáde láti di ìmọ̀ àti ẹ̀kọ́ tí wọ́n kọ́ mú ṣinṣin. ó sì tún gba àwọn níyànjú láti máa jẹ́ kí ipa Kùránì máa hàn nínú ìhùwàsí wọn. wọ́n máa ṣe wá sórí yìí wọ́n ní ìbẹ̀rẹ̀ kọ́ ni oníṣẹ́ so látara eléyìí kí wọ́n gbìyànjú láti tún kà sí i. àjọyọ̀ náà tẹ̀síwájú pẹ̀lú oríṣiríṣi ètò látọwọ́ àwọn akẹ́kọ̀ọ́ ilé ẹ̀kọ́ náà tí wọ́n lò láti ṣàfihàn ìmọ̀ wọn nípa ẹ̀kọ́ ẹ̀sìn nípasẹ̀ ṣíṣe eré orí ìtàgé. àwọn akẹ́kọ̀ọ́ jáde náà ń ka àyọkà àkọ́sórí látinú Al-Qur'an. tí àwọn ọmọ yìí bá gba ojú ọ̀nà Ọlọ́run ó ti di dandan fún wọn láti lè tẹ̀lé àṣẹ Ọlọ́run tó bá ń tẹ̀lé àṣẹ Ọlọ́run ìlú á ní fọkànbalẹ̀. dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run bá lé ni pé Ọlọ́run bá a ṣe àdúrà ni pé kọ́lọ́run bá a fàlùbáríkà sí kó dẹ̀ ṣe tàwọn yòókù náà ní rọrùn. kì í ṣe Quran nìkan náà ń kọ́ wọn bọ́n ṣe ń kọ́ wọn nípa Quran bẹ́ẹ̀ ló jẹ́ pé skul yìí ìjọba ti fi òǹtẹ̀ lù wọ́n. mo kí àwọn pẹ́rẹ́ǹtì mi àwọn mọ́mí mi àti dájú mi mo lè kí àwọn fámìlì mi. àṣekágbá ètò náà ní pínpín ìwé ẹ̀rí fún àwọn akẹ́kọ̀ọ́ jáde láti lè fi sàmì ìparí ẹ̀kọ́ wọn. ìjọba ìbílẹ̀ Ìjẹ̀bú-Òde ní ìpínlẹ̀ Ògùn ni wọ́n ti kéde kónílé-ó-gbélé fún àwọn olùgbé ìlú náà àti àwọn agbègbè rẹ̀ eléyìí tí yóò gbéra sọ ní ọjọ́ ọjọ́rú 30 inú oṣù yìí títí di ọjọ́ ìṣẹ́gun ọjọ́ 5 oṣù kẹjọ ọdún 2025 gẹ́gẹ́ bí àtẹ̀jáde tí alága ìjọba ìbílẹ̀ Ìjẹ̀bú-Òde ọ̀gbẹ́ni Dáre Alébíoṣù buwọ́lù sọ pé ìṣèdè náà yóò bẹ̀rẹ̀ ní dédé aago 12 òru títí di aago 4 ìdájí.
ó ṣàlàyé pé ìdènà yìí jẹ́ apá kan nínú ìṣe àṣà lọ́jọ́ níbi tí gbogbo ìrìn àjò yóò di èèwọ̀. Ó sì rọ àwọn olùgbé àti àwọn ọmọ bíbí ìlú náà láti má kọ etí ọ̀gbọ̀n sí ìkìlọ̀ náà gẹ́gẹ́ bí ìbọ̀wọ̀ fún àṣà àti ìbílẹ̀ àwọn ènìyàn Ìjẹ̀bú Òde. Ìròyìn wọn fún ti àṣálẹ́ òní kò ní jù báyìí lọ. Adétóyè Adégbèmí lórúkọ níròyìn. Títí dọ̀la ó dàbọ̀.